أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما آمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك والله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. èyí tí a ní ká bára wa sọ ní òní òun náà ni nípa ọ̀rọ̀ bí àwọn àlìjọ̀nnú ṣe lè wọ ara èèyàn mọ́dẹ̀ ṣe ń ṣe iṣẹ́ burúkú pẹ̀lú èèyàn àtàwọn ìdí ẹ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn question tí wọ́n ń béèrè lọ́wọ́ wa ní gbogbo ìgbà ni so topic tó yẹ ká treat lónìí àfilẹ̀ torí àwọn ìdí kọ̀ọ̀kan la fi wá ní ká answer àwọn èèyàn wa wọ́n máa ń béèrè lọ́wọ́ wa pé àwọn àjẹ́ oṣó àwọn tó ń ṣoògùn síyàn gbogbo nǹkan aburú tí a máa ń ṣe síra wa òun ṣóhun nìkan ni ojú ọ̀nà tí wọ́n fi lè ṣe aburú síyàn then ṣé kádàrá náà wà lọ́tọ̀ then yàtọ̀ sí pé oṣó ni àjẹ́ ni ẹlẹ́bọ lóògùn ni ìyàn ní wàhálà ní ogun ìdílé ni ṣé àwọn àlìjọ̀nnú dédé máa ń báyàn fa wàhálà ṣé wọ́n dédé wọ́n máa ń dédé wá create wàhálà sínú life èèyàn yes bí tá ń lọ lónìí nìyẹn ṣé àwọn àlìjọ̀nnú ṣé wọ́n dédé lè create problem sínú life yeah they can pẹ̀lú àwọn ìdí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti wà possessed by jinn ṣùgbọ́n tí wọ́n believe pé bóyá ogun ìdílé àbí pé bóyá àwọn oṣó àbáwọn àjẹ́ ni àbí pé wọ́n ń sàsí wọn ni àbí pé kinní kan ni tí wọ́n rò bẹ́ẹ̀ yẹn tí kìí dẹ̀ ṣe àwọn nǹkan àwọn tí wọ́n rò sí yẹn ni tó jẹ́ pé wọ́n kàn ní problem pẹ̀lú àwọn àlìjọ̀nnú ni ṣáà pé mo máa ń sọ fún wa pé oṣó ni àjẹ́ ni ẹlẹ́bọ lóògùn ni gbogbo àwọn ẹ̀mí tí a fi máa ń dara wa láàmú nínú ayé yẹn under evil word evil spirit ló wà under àwọn àlìjọ̀nnú ni wọ́n ránṣẹ́ yẹn àmọ́ láì má dédé sàṣìyàn kájẹ má dédé bínú èèyàn kóṣó má dédé bínú èèyàn kẹlẹ́bọ lóògùn má dédé bínú èèyàn kíyàn wà kí kádàrá ọlọ́run tó yàn ti kọ wá látọ̀run náà kó náà máa ṣe títí ẹ̀ kó má sí problem kankan ìjẹ́ àwọn àlìjọ̀nnú lè dé disturb èèyàn ibẹ̀ yẹn ni mò ń lọ jù torí pé kí ni àwọn èèyàn ní problem wọ́n ṣe a lot of mistake lórí question táwọn èèyàn bí wá yìí tí nǹkan kan bá ti ṣe wọ́n ti rò pé oṣó ni àjẹ́ dáràn lóòótọ́ àwọn pípọ̀ wọn ń ṣiṣẹ́ bí o àmọ́ àwọn àlìjọ̀nnú náà ń ṣe tiwọn nínú àwọn ìdí táwọn àlìjọ̀nnú fi máa ń wọ ara èèyàn number one ìwọ tó jẹ́ mùsùlùmí lọ mọ̀ lónìí ẹ̀sìn wa kọ́ wa látẹnu anabi muhammad sallallahu ta'ala alayhi wa sallam a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ̀rì pé mo kọ́ ṣe ẹ̀rì pé nínú alukur'ani gan ó sọ fún wa pé kí ni o wa iza quri'a alukur'ani fasta'iz billahi ẹ ti understand so gbogbo nǹkan wa ká máa wá rẹ́jì látọ̀dọ̀ ọlọ́run ó fẹ́ bọ́ aṣọ ẹni ṣe bismillahir rahmanir rahim ó fẹ́ jẹun ní ṣe bismillahir rahmanir rahim gbogbo nǹkan rẹ̀ ṣe ó fẹ́ súnmọ́ ìyàwó ẹni ṣe bismillahir rahmanir rahim number one ó kéré lójú àwọn èèyàn o but number one protection nìyẹn láti lè má jẹ́ káwọn àlìjọ̀nnú lè wá wọnú láìfẹ́ nínú nǹkan táwọn àlìjọ̀nnú fi máa ń wọnú láìfẹ́ èèyàn òun ni wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí kọ́rọ̀ wa má pọ̀ number one bẹ́ẹ̀ ni pé àlìjọ̀nnú má gbàgbé pé mo sọ fún ẹ pé Al-Qur'an jẹ́ kó yé wa pé innahu yarakum wa qabiluhu innahu yarakum wa qabiluhum ya min aishu la tarawnahum àwọn àlìjọ̀nnú ṣe pé grandfather wọn la Shaitan hezeratan àlìjọ̀nnú ni Shaitan wọ́n wò yín o tẹ́yìn ẹ̀dẹ̀ lè rí wọn so àwọn àlìjọ̀nnú rí everybody so bọ́n ṣe ń rí wa yẹn táwa ò rí wọn yẹn ṣẹ́dẹ̀ mọ́ pé àwọn àlìjọ̀nnú náà Ọlọ́run dá wa bọ́lọ̀ ṣe dá wa náà ó dá àwọn àlìjọ̀nnú bá ṣe ní freedom tó pé ẹlòmí ò ṣẹ́ wà kàn dédé máa ro aburú sí ẹlòmí ò ṣe wà ẹ̀ kò bá ẹni problem wà dédé máa lépa ẹ̀ láburú ó ṣẹ́ oṣó máa dédé máa lépa ẹ̀ ó ṣàjẹ́ àjẹ́ máa dédé máa lépa ẹ̀ ó ṣẹ́ lòmí wà kàn dédé máa bẹ̀rẹ̀ wàhálà pé wọ́n fẹ́ sàṣẹ wọ́n fẹ́ báyọ ọlọ́ta ẹ̀jẹ̀ bá ṣe máa ń lépa ara wa láburú yẹn táwọn hùwà tí ò dáa yẹn àwọn àlìjọ̀nnú náà ní freedom débẹ̀ táwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ àwọn wá ní access àwọn ń rí wa number one nínú nǹkan tí àlìjọ̀nnú fi máa ń ṣe kí ni o tó fi máa ń fẹ́ wọnú life èèyàn reason number one ni pé wọ́n máa tó ń ṣe rí ẹ̀yẹn ó lè like nǹkan kan nínú pàtì ara ẹ̀ mo like face ẹ̀ nìyí mo like etí ẹ̀ nìyí
wọ́n máa envy, wọ́n máa jealous. Ma wo lon ṣe dá ẹni bó ṣe fine. Ma wo bí mú ẹ ṣe rí. You can start get problem with jinn. O lè bẹ̀rẹ̀ sí possessed by jinn bẹ́ẹ̀. Tí jinn bá rí ẹ, tó bá ní kankan tó wù lára ẹ, ó lè bẹ̀rẹ̀ sí follow ẹ kiri kó máa dà ẹ́ láàmú. Confirm ni mo sọ fún ẹ. But tó bá jẹ́ pé tó ń sin lọ́hùn ni ẹ, àmàdé bẹ́ẹ̀ sí. Number 1 nìyẹn. Number 2 nínú nǹkan tí jinn tó fi máa ń wọnú life èèyàn. Ìyẹn jẹ́ tàwọn obìnrin at anybody. Ó ń da ọkùnrin láàmú. Àmọ́ obìnrin ló pọ̀ jù ń bẹ̀. Òun ni pé kí àlìjọ̀nú lọ love ẹ. Wọ́n máa love èèyàn. Àmọ́ obìnrin ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún jù. Wọ́n love obìnrin. Àlìjọ̀nú wọ́n dídì bàjẹ́ obìnrin. Nǹkan tó dá sí mi lójú ni mo ń sọ fún ẹ. Àwọn àlìjọ̀nú wọ́n kúnra obìnrin. Wọ́n like obìnrin. Lẹ́ẹ̀máa rí nínú lẹ̀ ní ọ̀dọ̀ wa lẹ̀ Yorùbá ní pé ẹnìkan lọ́kọ òru. Ó ń lóyún ń bàjẹ́. Ẹ tó bá sùn ó ń wẹ̀tì. Oríṣiríṣi àwọn àdánwò kan wà tó ń dààmú àwọn obìnrin wa lẹ̀ Yorùbá lónìí. Táwọn pé oṣó ni àjẹni tó dẹ̀ pé wọ́n ti wà possessed by jinn. Ó kù how to treat it. Bí wọ́n ṣe bọ́ nínú ẹ̀ torí pé wọ́n máa fi tọ̀fọ̀ gbẹ́ ni. Gbogbo nǹkan mi tẹ́bá lọ ń lò, òun fi gbẹ́rẹ́ ni òun ṣe kíní kan ni, kì í ṣe nǹkan tó yẹ kó fi kojú ẹ̀ nìyẹn torí kì í ṣàjẹ́ ló ń ṣe, kì í ṣe nìkan ló ń sàsí ẹ, ó kàn ṣàgbákò àlìjọ̀nú ni. Love ẹ. Nínú látara pé kí ni wọ́n ti máa ń bí love yẹn, àwọn obìnrin wa bí a ṣe máa ń múra nulé, ẹlòmíà ò pé òun wà nulé window wà títì everything wà títì. Má dẹ̀ gbàgbé pé mo sọ pé àlìjọ̀nú kan wà tó ń bá wa gbé, àwa mìíràn ní inú ilé yín ló gbé. Àlìjọ̀nú ń bẹ ní toilet, ó ní nǹkan tó máa sọ kó tó wọnú toilet. Ẹsẹ̀ òsì ló máa gbé wọnú toilet, ẹsẹ̀ ọ̀tún ló máa gbé jáde. Tó bá dẹ̀ fẹ́ wọnú toilet, a'udhu billahi minal hufsi wal habas. Ó sì kírẹ́fìjì lọ́dọ̀ Ọlọ́run fún akọ àlìjọ̀nú àtabo àlìjọ̀nú láwọn lẹ Yorùbá máa ní pé inú balùwẹ̀ ní èṣù ń gbé. Ó gbé inú toilet mọ́ balùwẹ̀ inú ẹ̀gbin ni. Wọ́n ń wù ẹ́ bó ṣe ń wẹ̀ ní naked. Ẹ rí pé nínú ẹ̀sìn wa wọ́n ní ká máa wọ nǹkan, ká fi nǹkan cover ara wa. Nínú àwọn ìnà tí àlìjọ̀nú ń gbà wò yàn nìyẹn. Ẹ ti understand? So àwa wà nílé especially àwọn obìnrin wa ká máa rìn kiri ní naked, ká dress yamayama, gbogbo bó ṣe ń dress tó ń rìnrìn ní òò nínú yàrá yẹn, àlìjọ̀nú ń wò ẹ́. So láti bẹ̀ ó lè bẹ̀rẹ̀ sí ní fi nǹkan tí ò sí sínú life fẹ́, wàá máa lálàkàlà. Ó máa wá níwá èèyàn, ó máa gbé ẹ lọ jẹ McDonald's, wàá máa lọ KFC, ẹ máa lọ swimming pool, ẹ máa lọ sí occasion, ẹ máa lọ club, ẹ máa jayé kiri lójú oorun, ní ó lè máa gbé àwọ̀ ọkọ ẹ wá, ó lè máa bá ẹ ní àjọṣepọ̀ láwọ̀ ọkọ ẹ, ó lè máa oríṣiríṣi. Torí pé kí ni kò sí ẹ̀dá tó lè sọ ìtura ló fi ń jẹ́ jinn. Ẹ lè mọ nǹkan tí wọ́n jẹ́ gangan torí pé wọ́n lágbára láti change sí anything, but common thing tó sábà máa change sí jù tá a mọ̀ ni pé ejò, ajá, ológbò, kò sí nǹkan kò segment tí àlìjọ̀nú lè tọ́hún sí, but ẹnìkan tá a sọ pé báyìí ni Ọlọ́run ṣe dá àwọn àlìjọ̀nú kọ́lọ̀ wọn ní bí wọ́n ṣe rí ni kò sí, òun ló fi ń jẹ́ jinn. Nǹkan tó bá pamọ́ tí yóò bá mọ̀, ẹ ti rí pé àlìjánná àti rí nǹkan tá àti rí, jinn nǹkan tá ẹ lè sọ̀rọ̀ ń pa ẹ̀, ṣùgbọ́n wọ́n change sí anything tó bá fẹ́ change sí, wọ́n dẹ̀ ní access sáwọn èèyàn. Ìyẹn jẹ́ kí ni ó di ẹlẹ́kejì. So àwọn obìnrin, ẹ̀yin obìnrin wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa múra, ká dẹ̀ máa ṣe àhàúsù bismillahirrahmanirrahim lórí anything ayé bí wọ́n fẹ́ bọ́ ẹ̀wù bismillah dáyé ṣe anything. Ẹ má ṣe orílẹ̀, ẹ má ṣara lẹ̀, ẹ má wọ kìkì búrà ní kó gbó nǹkan wọ̀nyí. Àwọn àlìjọ̀nú ń wò yín ló fi jẹ́ pẹ̀lú mi, ó ní wàhálà àti bímọ nísìn, ó ń lóyún ó ń bàjẹ́ ni, kò róyún ní oríṣiríṣi style ni wọ́n máa gbé wọnú live ẹ̀. Ó dẹ̀ rí ẹ̀ kó tó pàdé àwọn èèyàn tó máa táré tí wọ́n máa discover pé ó ti wà possessed by jinn. Nǹkan mí ni wà máa gbọ́, ó lè lájẹ ni, ó lè lóṣó ni, ó lè ní kíní kan ni. Nǹkan tó yẹ máa fi yanjú ẹ̀ kò ní tálì mọ́ nǹkan tó ń ṣe ẹ́, kì í ṣe bẹ́yẹn là ń lọ. Ó di nǹkan méjì, àlìjọ̀nú lè láìkì ẹ, nǹkan kan lára bí ó láìkì ojú ẹ kó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹ, kó dẹ̀ bóyá ó lọ́ọ̀fù ẹ níbi bẹ́ẹ̀ ká máa múra dáadáa, wọ́n dédé máa ń lọ́ọ̀fù èèyàn. Ó ń ṣẹlẹ̀ náà sọ́kùnrin náà tẹ́kùn náà máa rí pé òun wẹ̀tì lójú oorun, òun ṣe kíní kan, bẹ̀tẹ̀ obìnrin ló pọ̀ sí fún jù, bẹ̀tẹ̀ ọkùnrin náà máa ń ní tó pé àwọn àlìjọ̀nú obìnrin aláìkẹ́ á máa bẹ̀rẹ̀ sí ní disturb life ẹ̀. Kódà ó máa tún máa lé èèyàn mọ́ nínú ayé, ó máa lé ọkọ mọ́ nínú ayé. Tó bá yẹ obìnrin náà ọkùnrin ni ó máa lé ìyàwó mọ́ nínú ayé. Ogo deep bẹ́ẹ̀ nínú ọ̀nà ẹlẹ́kejì nìyẹn. So torí time. Ọ̀nà ẹlẹ́kẹta ni pé ká họ́ọ̀tì wọn. Kí la lè fi họ́ọ̀tì wọn nínú nǹkan tí wọ́n fi máa possessed by jinn ni pé káwọn èèyàn wa ó mú mi gbóná, ẹ̀rìgàn wọ́n máa ń kọ́ lẹ́tọ̀ alẹ́ Yorùbá, odò mi gbóná síta, ó dà nǹkan gbóná sílẹ̀ lẹ̀. Ibi tó dà nǹkan gbóná sí yẹn ó mọ̀ bóyá lé àwọn àlìjọ̀nú ni, ìwọ kàn wò pé ojú ọ̀nà ni, ó lè jẹ́ lé wọn. You can hurt them. Mo sọ kan fún wa nípa ẹni tó tẹ ọmọ àlìjọ̀nú pa, àlìjọ̀nú wa ń disturb ẹ̀. So ìgbà tí wọ́n máa fẹ́ ṣe rúkìá fún ẹgbẹ́ ogun nǹkan táwọn àlìjọ̀nú yẹn tó ń sọ,
a ti sọ̀rọ̀ nípa ẹ̀ fún wa ẹ ti understand pé ó tẹ ọmọ òun pa ni òun dẹ̀ máa gbẹ̀mí ẹ̀ so kó tó wá di pé irú ẹnìyẹn dẹ̀ ní ó ti dààmú ó ti ń fi nǹkan míì ṣe agbélépọ̀ tá nǹkan míì ni wọ́n á rò pé ó ń ṣèyàn ó ti wà possessed by ìjà àlùjọ̀nnú ti ń lépa ìwọ̀n ọ̀dẹ ní àwọn tí ò bá nímọ̀ nípa ìwọ̀n ní rí ẹ ti understand so nínú àwọn ọ̀nà tí àwọn àlùjọ̀nnú fi máa wọlé sára èèyàn nìyẹn ọ̀nà ẹlẹ́kẹta ni pé káhọ́ọ̀tì wọn gbogbo àtàmárìn ní jungles gbogbo àtàmádédé lọ sí unnecessary beach gbogbo àtàyédé máa ń lọ sí burial ground lọ́wọ́ nǹkan tí ò sí ẹ ti understand ìsìn so oríṣiríṣi àwọn ọ̀nà bẹ́ẹ̀ tí wọ́n bá họ́ọ̀tì wọn wàhálà ní tí ò dẹ̀ nímọ̀ pé họ́ọ̀tì wọn so nínú ọ̀nà tó fi máa ń wà tó fi máa ń wọnú ara èèyàn láti dàrún láàmú nìyẹn ọ̀nà ẹlẹ́kẹrin òun náà ni pé ẹni tó bá ń bínú púpọ̀ jù táìmù tó bínú bóyá orí nǹkan ìbínú wá bínú tán bó ṣe bínú yẹn àwùsùbí minash shaitani rajim ni kò máa ṣe kó dẹ̀ change position ẹ̀ bóyá ìgbà tí bínú yẹn báyẹ orí ìjòkó ní bínú yẹn ti báyẹ tó ń bínú gan Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam ó ní kò dìde bẹ́ẹ̀ torí pé kí ni ọ̀kan nínú àwọn sahaba ó wà pẹ̀lú Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam wọ́n pè ní Sulaiman ibn Sult ó wá bínú bó ṣe bínú Ànábì Muhammad wá ń jẹ́ kó yẹ pé kó change position kó dẹ̀ ṣe àwùsùbí minash shaitani rajim torí pé kí ni bó ṣe tó bá wà lójú kan tó bá ń bínú àlùjọ̀nnú ti wọnú ara ẹ bó ṣe bínú yẹn tó bá change position ọ máa control ẹ kéèsì yẹn máa fẹ́ sí wàá máa unnecessary thing ni wàá máa ṣe tó pé wàá rẹ lómi abínú tán á máa ní pé ìgbà olóhùn ṣe bóyá ti bínú yẹn àlùjọ̀nnú ó ti lo opportunity ó ti wọnú ara ẹ ó ti ń dà láàmú wọ́n fi ni pé tó bá ń bínú change position ẹ tó pé ojókòó tó fi ń bínú tẹ́lẹ̀ ni dìde dúró so àlùjọ̀nnú yóò ní wà comfortable then ṣàhùsù bó ṣe ń bínú yẹn máa ṣàhùsù kó dẹ̀ máa change position tó wà so àlùjọ̀nnú yóò ní ráyè láti lè yín sí ìbínú tó ń bí yẹn torí time ẹlẹ́karùn-ún bẹ́ẹ̀ ni pé àwọn ẹ̀dá tó bá ń bẹ̀rù púpọ̀ jù tó ń bẹ̀rù tó yẹ pé ó ti wà nílé òun nìkan dáàdì kìíní ẹ̀ tí ì dé ni àwọn ọmọ máa wà ń bì inú ilé ti ṣókùkù fíìmù yìí o kìíní kan tó ń bẹ̀rù jù the more you fear ẹ̀rí pé tó ń bínú jù náà àlùjọ̀nnú máa ń lọ opportunity láti wára ẹni tó ń bẹ̀rù jù tó ń bínú jù tó ń bẹ̀rù jù tẹ́rù máa ń sábà ń bá jù tó ń wà panic jù tó ń fear jù àlùjọ̀nnú máa ń lọ opportunity pé ó máa ń bẹ̀rù àwọ̀ ara ẹ pẹ̀lú bẹ̀rù tó ń bẹ̀rù yẹn àwọn tó ń bẹ̀rù jù wọ́n sábà máa ń ṣàgbákan àlùjọ̀nnú kálùjọ̀nnú wọ ara wọn látara fairness kí wọ́n máa bẹ̀rù jù àlùjọ̀nnú lè wọ ara ẹ̀ ẹlẹ́kejì ni pé àwọn ẹ̀dá kan tó wà rẹ pé nǹkan tó bá láìkì jù àlùjọ̀nnú máa ń fẹ́ take opportunity ẹ̀ lé àwọn nǹkan tí kìí ṣe pé bí àwọn nǹkan tọ́lọ́run eg bírú àwọn movie irú àwọn Yorùbá movie míì tí ò ní láárí kan àbí fíìmù orin kan tí ò ní láárí àbí fíìmù aṣẹ́wó pornography àbí àwọn horror film tó máa ń báyàn lẹ́rù yẹn ṣẹ́fún tẹ́yìn ó wá ti láìkẹ́ ó ti gbádùn ò lè ṣe kó má wò ó ti ń pay attention nǹkan tó love jù tó ẹ́ pé máa ń pay attention sí tí wàá calm tó ní wá disturbance àlùjọ̀nnú máa ń lọ opportunity láti wọnú ara èèyàn ní time tí yàn enjoy kìíní yẹn bóyá ẹ̀yin tẹ́ láìkẹ́ máa wo pornography fíìmù àwọn aṣẹ́wó so tó láìkẹ́ tó ẹ́ pé ara máa jíwò lórí fóònù ẹ̀ tí wàá ti ṣe kìíní àlùjọ̀nnú máa ń lọ opportunity àbáwọn movie náà dáadáa àbáwọn orin tó rà àlùjọ̀nnú fẹ́ràn orin àti ìlú bẹ́ẹ̀ ni ẹni tó máa ń gbọ́ music púpọ̀ jù tó ń gbọ́ music púpọ̀ jù orin ní ṣá ijó ní ṣá àlùjọ̀nnú oní access sí ẹ confam ni mò ń sọ fún ẹ so àwọn nǹkan tó jẹ́ ọbí èèyàn jù tó like jù àlùjọ̀nnú máa ń lo opportunity nǹkan tó bá like láti fi wọnú ara èèyàn so ká máa wà very careful ká máa stick sórí kíní kan pé tí mi bá rí kíní mi nílé sùn tí mi bá rí kíní mi nílé jẹ àlùjọ̀nnú máa ń yín sí o kí dẹ̀ ló ń jẹ́ àlùjọ̀nnú èṣù náà ló ń jẹ́ àlùjọ̀nnú ṣàìtàn náà làlùjọ̀nnú ẹ ti understand ó kàn jẹ́ bàbá ńlá wọn ni so nínú àwọn nǹkan tí ó tún máa ń fà á kí àwọn kíní wọn tálùjọ̀nnú fi máa ń wọ ara èèyàn láti wá máa dàgbésí ayé èèyàn láàmú òun ni kíyàn má ní Ọlọ́run kì í kí wákàtí márààrún òun mo sọ síwájú lẹ́ẹ̀kan tó bá fẹ́ jẹun á tọwọ́ bó oúnjẹ ni bó fẹ́ tọ̀ ó tọ̀ náà ni bó fẹ́ yé tọ́ílẹ̀tì ó tọ́ílẹ̀tì náà ni bó wẹ̀ ó wẹ̀ náà ni kò ń seek protection látọ̀dọ̀ Ọlọ́run kì í kírun kì í gbàwẹ̀ kì í ṣe gbogbo nǹkan tọ́lọ́run fẹ́ gbogbo nǹkan tọ́lọ́run ní ká jìnà sí lòun lọ mọ́ ń ṣe gbogbo nǹkan tọ́lọ́run ní ká máa ṣe òun jìnà sí èyí tánàbí ní ká ṣe ó jìnà sí èyí tọ́lọ́run ní kí á ṣe ó jìnà sí ó ń ṣe tiẹ̀ irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ yẹn àlùjọ̀nnú máa dà wọ́n láàmú torí pé kí ni kò lọ́lọ́run ló fi yẹ pé tó bá jáde lé wàá sálámọ̀ tó bá fẹ́ wọlé padà wàá ṣàwùsù àìgófà lórí ẹ̀ àtàwọn symptoms ẹ̀ bẹ̀tẹ̀ akọni ká sáré ṣàlàyé ilé fún àwọn èèyàn wa tí
ó béèrè so àwọn àlùjọ̀nú dẹ̀ máa ní freedom nínú àwọn nǹkan tó yẹ pé ó tún máa ń fà á táwọn àlùjọ̀nú ẹ̀rí pé gbogbo àwọn pé à ń ta ludo à ń ta ayò ọlọ́pọ́n à ń ta draft gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣeréṣeré àlùjọ̀nú ni tó bá ti love ẹ jù tó bá ti di ọ́bí ẹ jù àlùjọ̀nú máa wọ ara ẹ kódà kíní kan wà tó yẹ pé a máa ń pè ní Ouija board yìí ó bẹ̀rẹ̀ láti 0 1 2 3 4 5 6 7 8 9 that is bí bọ́ọ̀dù yẹn ṣe rí nìyẹn géèmù ni wọ́n pè but géèmù tí wọ́n pè yẹn tó bá use mọ́ Ouija board immediately tó ti gbọ́wọ́lé Ouija board lórí ó ti sálámọ̀ sí wọn nílùú àwọn àlùjọ̀nú wọ́n ti mọ̀ àwọn tó já sí ibi tí wọ́n ti lọ yọ́ tán fi sọ́ di fọ́ọ̀n wọ́n kàn ṣe bí fọ́ọ̀n ni wọ́n máa fi ń bá àwọn àlùjọ̀nú sọ̀rọ̀ tó máa fi ń purọ́ jẹun pa àwọn bòkú sọ̀rọ̀ tálùjọ̀nú máa bá wọn sọ̀rọ̀ tó wọn máa heart sí wọn it's a board ó dẹ̀ ní A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z ó ní gbogbo alphabet A B C D yẹn ó wá ní 0 1 2 3 ẹ ti rí bọ́ọ̀dù yẹn ó wá rọ ní logo kan báyìí pẹ̀lú bí mouse tí ẹ̀rọ máa fi ṣe mi ní sọ jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀ mi fẹ́ go deep lórí ẹ̀ we call it Ouija board àwọn kan pè ní Ouija board so Ouija board yìí àwọn èèyàn máa ń fi ń wò pé it's a fun but tó bá fẹ́ mọ̀ pé kì í ṣe fun ó láwọn àyè tó pé tó bá ti tọwọ́ bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti wà possessed by jinn àlùjọ̀nú ó ti sálámọ̀ sí wọn bí tí wọ́n wà so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká jìnnà sí tó ráwọn àlùjọ̀nú yìí náà wọ́n free ní ọ̀dọ̀ wọn lọ́hùn so ẹ jẹ́ ká máa ṣe àhóṣù bí lẹ́bí náà ṣaitani rajim bismillahir rahmanir rahim lórí gbogbo nǹkan tó bá ń ṣe ká máa ṣàhóṣù ẹ ti understand so gbogbo nǹkan tó bá dẹ̀ bá wa nínú ìṣòro ẹ má ká máa sáré wò pé oṣó ni àjẹ́ ni kinní kan ìyẹn máa wà possessed by jinn torí àwa ò rí wọn iná yára kún wákọ̀ bí ìlú hun mi ní aṣọ látara ọ̀nà àwa ò rí wọn náà bẹ̀tẹ̀ àwọn ń wò wá ẹ ti understand nísìn so tí wọ́n yí àbá ní ìṣòro kan àwọn dẹ̀ máa ní access wọ́n máa ń fi àwa èèyàn ẹ ti understand gẹ́gẹ́ bí bàbá ńlá wọn àṣetọ́nù ti sọ pé òun ò ní jẹ́ ká ṣe kí ni o káwọn máa dámọ̀ sinmi títí dọjọ́ ìdájọ́ ilá mini ibadika minal muklasin tí n bá ṣe mistake àyàfà àwọn tó bá dúró dédé pẹ̀lú Ọlọ́run so tàbá wá ní ìpèníjà kan lórí pírọ́blẹ́mù kan ká má tètè máa gbófà pé oṣó ni àjẹ́ ni pé kíní kan láìsájẹ́ kájẹ má dà ẹ́ láàmú kó má rí wàhálà pé wọ́n ń ṣàṣìyàn kó má rí kíní kan àlìjọ̀nú lè dà ẹ́ láàmú tí wàá dẹ̀ dúró jẹ́jẹ́ ẹ̀ tó o mọ̀ ṣùgbọ́n nǹkan tá a lè fi máa bọ́ ń bẹ̀ ni pé ká súnmọ́ Ọlọ́run ká dẹ̀ máa bẹ Ọlọ́run dáadáa ká wà very careful torí pé kí ni Ọlọ́run balọba tó ń ṣọ́ ẹ̀dá so gbogbo àwọn èèyàn mìíràn pẹ́ lómi á ní òun ẹ̀dá ń ṣe òun wọ́ ọmọ òun òbí mọ ọkọ máa ń kọ̀ òun lẹ̀ ṣáá ni tóun bá ti pàdé ọkùnrin yẹn á fi òun sílẹ̀ á lo ẹ̀yọ́nú àgbà á lo agbépèsè á ṣe kíní nǹkan tó ń ṣe yẹn kì í ṣe nǹkan tó jẹ́ solution sí nǹkan tó ṣe yẹ torí kì í ṣe gbogbo nǹkan tó ṣe yẹ kò lè gbà ẹ́ lọ́wọ́ àlìjọ̀nú gbogbo àwọn ìyá tó ní pé àwọn bóyá àwọn ni wọ́n dẹ̀ láàmú yẹn àwọn ni wọ́n ṣe kíní kan yẹn kò sí kì í ṣe àwọn ló ń dẹ̀ láàmú àwọn àlìjọ̀nú lódìdí ní problem pẹ̀lú gbogbo àwọn pípù wọ̀nyí dẹ̀ ní má dàgbàgbé tàjẹ́ bá ń dà ẹ́ láàmú àlìjọ̀nú náà ni wọ́n gbéṣẹ́ ẹ̀ fún tóṣù bá ń dà ẹ́ láàmú àlìjọ̀nú náà ni wọ́n gbéṣẹ́ ẹ̀ fún solution ọ̀nà oníkálukú tí wàá ṣe bọ́m̀bẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wá ní solution so that is why I used to say this life is a full of evil except àwọn tó bá ní Ọlọ́run má kọjá iná àlọ́ Ọlọ́run má kọjá iná àlà Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ká dúró dédé ká dẹ̀ máa gbàdúrà torí pé kí ni àwọn pípù wọ̀nyí wọ́n lè disturb life o àlùjọ̀nú ń dáyàn lọ́pọlọ rú àlùjọ̀nú ń wọnú life ó ń wọnú brain èèyàn tó ní mímọ̀ tá dẹ̀ máa dà láàmú tẹ́lẹ̀ rú pé àbí ayé ń jealous ẹ̀ nípa àwọn ayé ló fi ṣe no ó sàgbákò àlùjọ̀nú ni ẹlòmí ò bímọ nísìn ọmọ wọn lọmọ kú lọ́jọ́ kejì pé kí ní ẹ̀kẹ́kẹ́ ó lè ti ní mistake kan tó ti ṣe pẹ̀lú àwọn àlùjọ̀nú hundredly tí òun ò mọ̀ àwa parọ́ àjẹ́ ni oṣó ni babalábọ́yá tí mo bú lánàá ni afá àtàmẹ̀dún ni babaláwo kíníkan ni wòlíì ṣọ́ọ̀ṣì kan lájọ ní kéèsì pé kíníkan míì láwọn gbogbo àwọn wọ̀nyí àwọn nǹkan tá ń sọ pé wọn ò lè dààmú èèyàn wọ́n ń dààmú èèyàn nínú ayé wọn ṣe everything but ẹ rí pé a lot of people problem wọn ò ṣẹ́ wọ́n rò pé oṣó ni ó ń ṣe àwọn wọ́n dẹ̀ fèsì wọ́n dẹ̀ ṣe gbogbo nǹkan tó ní kàn ṣe problem ò lọ wọ́n rò pé àjẹ́ ló ń ṣe àwọn lórí problem wọn wọ́n ṣe gbogbo nǹkan tó ní kàn ṣe problem ò lọ tó bọ̀rọ̀ bá ti ń dì bẹ́ẹ̀ tó àwọn èèyàn tó mọ̀ nípa jinn lọ ó ti wà ó possible kó ti wà possessed by jinn ní ayé ta wà out of 100% women àwọn obìnrin wa 95% ti wà possessed by jinn kò dẹ̀ modern live nínú ayé
ẹlòmí ló dẹ̀ ń drive life ẹ̀ except àwọn tó bá lọ́lọ́run. So ọ̀rọ̀ wa ò ní jù báyìí lọ. So gbogbo àwọn tó bá àwọn ọ̀nà tí àlùjọ̀nnú fi máa ń wọ ara èèyàn ni ẹ jẹ́ ká gbìyànjú ká dúró déédéé. So gbogbo ẹni tó bá ní ìpèníjà bẹ́ẹ̀ yẹn ẹ lè contact Global Dahiratu Dhikrlahi àbí you need more information about jinn bọ́n ṣe máa ń ṣe bọ́n yẹn ṣiṣẹ́ everything. So ẹ contact Global Dahiratu Dhikrlahi. We are going to explain and tell you the cure. A máa direct ẹ sí àwọn cure tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ yẹn àwọn kí ọ̀tẹ̀ máa ṣe ẹ ti understand. ẹ lè WhatsApp wa lórí +2761295638 ẹ WhatsApp wa lórí +2761295638 ẹ WhatsApp wa ẹ lè mail wa lórí globaldahiratudikrulahi@gmail.com. then fún gbogbo àtàwọn fẹ́ ṣe ìtọrẹ àánú fáwọn aláìní account number ní fáwọn aláìní ẹ jẹ́ ká máa ṣètọrẹ àánú dáadáa kò sóye tó kéré. account number ní fáwọn aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. You understand. So number fún lórí enquiry yẹn náà tó jẹ́ Nigeria number wa +234 8034 11 22 59. So ẹ lè WhatsApp wa náà lórí Nigeria number yẹn àbí kẹ́ pè. So àdúrà wa gbà. So when tó bá ní ìpèníjà kan sí kejì tó jẹ́ lórí spiritual problem ni àbí sickness ni àbí àìsàn anything ẹ contact Global Dahiratu Dhikrlahi. àdúrà ló ń gbà agbára kọ́. ẹ jẹ́ ká dúró tọ́ Ọlọ́run o. ẹ má ká jẹ́ kí nǹkankan kó ya àwa àti Ọlọ́run ká máa kírun déédéé ká dẹ̀ máa ṣiṣẹ́ dáadáa. Masalam wa ilal liqai.